ẹkùn ìdìbò kọkànlélógún ní gbàgbé ìyàn tí wọ́n yan ọmọlẹ́gbìmọ̀ aṣòfin honorable Asikidana Albertine láti mọ ṣojú wọn nílẹ̀gbìmọ̀ aṣòfin bó tiẹ̀ jẹ́ wípé ìjọba òkè ò tí ì bójú wo àánú wo àwọn tó jẹ́ pé wọ́n lùgbàdì wàhálà ìṣòro iná tó mú kí wọ́n pàdánù abúlé 13 ní agbègbè oko jẹ́gẹ́dẹ́ ìtàṣẹ́ńkélé pẹ̀lú àwọn tí ó ń gbélé ọ̀hún tí wọ́n jẹ́ bí mọ̀lẹ́bí tó tó 9 ọ̀tọ̀ọ̀tọ̀ ní kété ìgbà tí ọmọlẹ́gbìmọ̀ aṣòfin gbọ́ alájà Olúfat pẹ̀lú àwọn ikọ̀ rẹ̀ ṣe ẹlẹ́mbẹ̀hùn sí gbogbo àwọn tí wà láti ìdààmú yìí kan lágbègbè ọ̀hún. Àkàkàtà ìbò ní ọmọlẹ́gbìmọ̀ aṣòfin pẹ̀lú alága ìjọba ìbílẹ̀ ti ìlú Àjáwọ̀rẹ̀ àti sí àti agbègbè ìlú Ìmàṣẹ̀ pẹ̀lú àwọn ṣẹ́ fìlàjì àti àwọn èèyàn bí èèyàn tí wọ́n jọ rin ìrìn àjò náà ni wọ́n ṣe àtìlẹ́yìn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin ọ̀hún láti kó lọ fún àwọn tí ọ̀rọ̀ kàn. Àgbàdo lọ́pọ̀ yanturu, ìrẹsì, epo pupa, epo ẹ̀pà, àwọn rọ́bà ìpammi, aṣọ ọlọ́kọ̀ ọ̀jọ̀kan àtàpọ̀ ìwé tí wọ́n fi ṣọwọ́ sí àwọn tí ọ̀rọ̀ náà tí ó kàn lásìkò tó ń ṣe àlàyé bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún bí ó ṣe lọ àti bóun náà pẹ̀lú ti gbọ́ ìgbésẹ̀ tí ó gbé ṣe àkópolí Ferdinand lẹ́nu ọ̀pá gbogbo ohun iléeṣẹ́ wa. Iná ọmọ ìlú dùn àwọn yé ilé ẹjọ́ iná tí wọn náà dùn fún ẹ̀mí ìmoore wọn yé àwọn fò hàn lẹ́yìn yẹn àti wà ń tọrọ pé àtọ́ lè rí hun kan ti pàánù wọn pàṣẹ hun ṣe ilé 13 jó ìyẹn rí kẹ́lẹ́ ọ̀ya wọn ni èlò ohun wọn yé iná fẹ́ràn lè ẹ̀fọ́kọ́lé wọn náà là ń tọrọ bí ẹnìkan bá bọ́jẹ́ wọn bá gàn pàánù wọn kẹ́ gbé wọ́n fúkẹ́ lè fọ́kọ́lé fún wọn ni àkó lè gbé. alága ìjọba ìbílẹ̀ ti ìlú Àjáwọ̀rẹ̀ olóyè Àmọ́sù Lòrán àwọn náà pẹ̀lú gba ọ̀rọ̀ sọ láti dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ìgbésẹ̀ tí ọmọlẹ́gbìmọ̀ aṣòfin tẹ́kù ìdìbò kọkànlélógún arábìnrin Asikidana Albertine tí wọ́n gbé ní ìgbésẹ̀ tó jẹ́ ìgbésẹ̀ ìwúrí lọ́pọ̀lọpọ̀ fún wọn. péye mo débi ọjọ́ nǹkan yóò ọwọ́ra mi nítorí oníkan kò fẹ́wọ̀n àmọ́ ehun yóò mọ̀ bẹ àwọn yé ń gbé àdúgbò náà lè pé wọn kọ́ máa fètò sínú ẹ̀ wọn kò sì ṣọ́ ọmọdé hàn fún pa ìsọfọlá náà dáná àbí àná ṣe nǹkan àwọn náà ká àgbàlagbà lásìkò àtẹ́gù wọn kò mọ̀ ìṣe wọn kò mọ̀ wọn bá ti mọ̀ ìṣe tán akọni irúfẹ́ mọ́. ká dúpẹ́ lọ́wọ́ olóore ló fi gbẹnu àgbà ìdílé eléyìí tí àríbá sọ̀rọ̀ níbẹ̀ tí wọ́n fi ìdùnnú wọn hàn tí wọ́n sì fi gbólóhùn wọn tí wọ́n fi ń dúpẹ́ lọ́wọ́ olóore náà. kò ní ṣẹlẹ̀ sẹ́yìn náà kẹ́ bá mi kí bàbá ọkọ náà ọlọ́run wò ọlọ́run á lọ́ra ẹ̀mí ẹ̀ fún mi ibi ẹ̀ tí mo kó kò ní tán níbẹ̀ ọlọ́run wọ pẹ̀lú yín ọlọ́run ọ̀pọ̀ náà bó mọ́ ìyẹn máa lọ láyọ̀ ká máa bọ́ láyọ̀ gbogbo ìwọ̀n ẹ̀ ṣe fún mi lónìí ọlọ́run san fún kò sómi lọ́ fẹ́ san. ọlọ́run ràn wá lọ́wọ́ ibi yẹn ti mú kàn ní tán ibẹ̀ bàbá yóò wọ̀ nìkan ra wọn sóde ọlọ́run ra ẹ̀mí wọn gúgù wọn á pẹ̀lẹ́ oyè wọn ìyá náà yọtọ̀ wá ọlọ́run bùkún ipò yòówó àlékún ìhòògbò láàmà wálé rí ẹ níhun ayọ̀. arábìnrin Asikidana Albertine ọmọlẹ́gbìmọ̀ aṣòfin eléyìí tí ará ìlú yàn sípò àwọn náà pẹ̀lú kó ṣàìsọ́gbọ́dọ̀ kan bí ìkejì lórí ìgbésẹ̀ tí wọ́n gbé náà. àwa alibiye ilé ni nítorí iná yóò jó wà lọ lóṣù kẹrin ọdún ó lè ikọ̀ yé ìgbìmọ̀ yé fún wa ọkọ̀ sì gbẹ́dọ̀ wá lọ́wọ́ fẹ́ ni torí iná yóò jó láàrin ìṣẹ́jú díẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀hún nílì ọlọ́ ọ̀nà ẹ̀ ó là wá kẹ́lí kọ́wọ́ kí wọn kọ́ tì wọ́n lẹ́yìn kan dúró tì wọ́n kọ́ ṣèrànlọ́wọ́ fún wọn. ìhun ọ jẹ́ ẹ̀tọ́ mi lífọ̀ líbírí ìhun ẹ bá ṣẹlẹ̀ ìrànlọ́wọ́ yóò ṣe pàtàkì lólúwa ìgbẹ́dọ̀ ṣe nípa kọ́ mú hun yé wọ́n pàdánù wọn bá dé kankan mú wọ́n ó lé ọ̀fúnwábí pẹ̀lú ikọ̀ wọn yà jọ wa ó sì wọ̀ mí láàjù pé mo débi kọ́rí pé ìhun náà fún ṣẹlẹ̀ gbà fọ̀lí ọ̀pọ̀lọpọ̀ ìhun ènìyàn pàdánù láàrin ìṣẹ́jú díẹ̀ lè gbólóhùn mi ìkìlọ̀ lápò ọ̀nà náà ẹ̀ torí mo ń béèrè lọ fúnra mi wọlé bó o di iná ń jó máa ń ṣẹlẹ̀ lágbègbè wa wọn lóko lẹ́yìn ni mo fún rọ gbogbo ibikíbi wọn ti ń gbọ́ mi torí kò sóni ó mọ̀ ìṣe fọ̀lí ká mọ̀ níyàn kíyèsí púpọ̀ fún ìhun wọ̀nyí kó má máa ṣẹlẹ̀ kó má jí ilé ń jóná torí bí ilé jóná ni à ń pàdánù ìhun púpọ̀
irú ihun kò sì ní tọ́ sí gbogbo wa o yóò sì ṣẹlẹ̀ ikọ̀ tó ní ṣẹlẹ̀ sí ọ̀wọ́n náà ìrànlọ́wọ́ lọ́tún ló sì náà tọ́ dìde fúnkún lé ilé wọn náà á jẹ́ kíkọ́ lé kọ̀pẹ́kọ̀pẹ́. Ọ̀sọ́lọ̀ TV ìmọ́lẹ̀ gbogbo ọmọ Ànàgó.